Allahu akbar. Allahu akbar. Bàbá wa Sheikh Muideen Ajani Bello ọlọ́mbà ní kẹwọn. Ọlọ́mbà ní kẹwọn. Ní ọjọ́ Jímọ̀ tí bàbá jáde láyé, kó tó di pé bàbá jáde láyé, bàbá ọmọ wa wá àsìkò aago mélòó ló lù kí lọ́jọ́ òní a máa fura. Ǹjọ́ Monday wọ́n bí wá léèrè kí lè ní alẹ́ ní Monday aago mélòó ló lù. Ǹjọ́ Tuesday, ǹjọ́ Wednesday, ǹjọ́ Thursday aago mélòó ló lù. Ó wá di àárọ̀ Friday wọ́n wá pè mí àwọn fúnra wọn ni wọ́n kàn pè mí bàbá wa pè mí wọ́n ní bò ní kí ni nǹkan tí ń ṣẹlẹ̀ kí ni nǹkan tó dé. Mo ní bàbá iṣẹ́ tẹ́ rán mi náà mò ń jẹ́ àmọ́ lágbára Ọlọ́run lẹ́ni Friday yìí náà èmi náà ó kàn yín lára. Mo ti ra tíkẹ́ẹ̀tì àmọ́ san ní tíkẹ́ẹ̀tì tí mo rà. Wọ́n á sọ fún wọn pé tọ̀ gbogbo ń tẹ́ ẹbẹ̀ mi iṣẹ́ pátá gbogbo ẹ̀ ni mo ti ṣe àmọ́ èmi náà ó kàn yín lára. Wákàtí kan sí àsìkò gbà tí mi àti wọ́n jọ sọ̀rọ̀ tán ni wọ́n pè mí pé bàbá dákẹ́. Wọ́n á ní tọ̀ kò sí ọ̀nà. Bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló ń lọ lọ́wọ́lọ́wọ́ látìgbà tí bàbá ti papòdà. Àwọn oní ẹ̀sìn ìbílẹ̀ kan jáde wọ́n ní títorí pé àwọn mùsùlùmí kan náà máa ń sọ̀rọ̀ kùbákùgbé sí àwọn tó bá papòdà nínú ẹ̀sìn àwọn náà ti bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi ọ̀rọ̀ pé olódì bàbá Àjàní Bello ò ní ṣe gbá kò ní ṣàwò kò ní ṣe kíní kan. Bẹ́ẹ̀ làwọn mùsùlùmí kan náà tún jáde wọ́n ní àlùkùránì ò sọ wípé káwọn máa sin òkú sínú ilé wọ́n ní kò dá bí wọ́n ṣe sin bàbá Àjàní Bello sínú ilé. Ṣùgbọ́n gbogbo ẹ̀ ilé tèmi fẹ́ sọ ni wípé ẹja ṣe dáadáa láyé. Látìgbà tí bàbá yẹn ti papòdà mo fi Ọlọ́run tó dá mi ṣe lẹ́rìí Christian mi ò Christian ni mí. Ṣùgbọ́n 99.9% àwọn tó sì ń sọ̀rọ̀ nípa bàbá yẹn dáadáa ni wọ́n ń sọ. Ṣé ń gbọ́ mi? Kódà àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tí wọ́n ń sọ búkú nípa bàbá yẹn wọn àtó 1%. Búkú táwọn ẹ̀dẹ̀ ń sọ ni wípé bàbá ń gbógun ti ẹ̀sìn àwọn. Wọn àtọ́ pé bàbá jalè ẹnikẹ́ni, wọn ní bàbá gbàyàwó ẹnikẹ́ni, wọn ní bàbá lu ẹnikẹ́ni ní jìbìtì, wọn ká bàbá síbi tó ti ń mọtí, wọn ká bàbá níbi tó ti ń ṣe àgbèrè dúpẹ́ wọn ní ó tako ẹ̀sìn àwọn nìkan. So mo rí ẹ̀kọ́ kọ́ lára bàbá yìí dáadáa wípé gbogbo gbàtà bá máa lò ní ayé ká ṣe dáadáa. Rere ló pé o, rere ló pé. Àjọmọ̀dé lórúkọ mi, ó dàbọ̀.